A máa ń bá bàbá bẹ̀bẹ̀. Bàbá wo ni? Bàbá olùṣọ́ àgùntàn WF Kúmúyì. Lórí kíni wọ́n ṣe? Nínú fídíò ilẹ̀ ó ti rí àṣírí náà o. Ẹ jọ̀ọ́ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ káwọn ọmọ Ọlọ́run kí wọ́n rí fídíò yìí o. Ẹ jẹ́ kí wọ́n rí fídíò yìí o, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ẹ̀ṣẹ̀ wo ni bàbá ṣẹ̀, kí ni wọ́n ṣe tó fi di pé wọ́n bá wọn bẹ̀bẹ̀? Èmi kọ́ o, Boma Innovation ni ló ń bá wọn bẹ̀bẹ̀. Ọ̀rọ̀ yìí sì kan gbogbo ọmọ Ọlọ́run pátápátá. Ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí ó yá lókè lọ́hùn. Mo wá bá bàbá Kúmúyì bẹ̀rẹ̀ ni o, bàbá WF Kúmúyì tí Ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ Deeper Life lé lọ́wọ́, àwọn ni mo wá bá bẹ̀bẹ̀ o. Gbogbo wa la máa rántí pé láwọn ìgbà kan ọmọ Deeper Life yẹn lo tẹlifíṣàn, wọn ìwo fíìmù, wọn ìwo fídíò, wọn ìwo nǹkan kan. Àmọ́ ń sìn kọ́ ó jẹ́ pé ẹ bá délé wọn gan, kódà tẹlifíṣàn tó wà lé yìí gan kò tóbi tó tẹlòmíì. As a matter of fact, Deeper Life gan àwọn gan ti wà lórí cable, àwọn gan ti ní TV station, àwọn gan ti ń lò tó jẹ́ pé tí bàbá bá ń sọ̀rọ̀ Ọlọ́run from anywhere all over the world, gbogbo ìjọ máa wò. Ìyẹn ni mo wá ní kí wá bá bàbá yìí bẹ̀bẹ̀. Ẹ mọ̀ bínú tí bàbá yìí sọ láàárọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ló mọ̀ fún mi ní ṣìníyè kan láìpẹ́ tán fi ní bó máa o jáde wá o bá bàbá yìí bẹ̀bẹ̀ o. Àmọ́ sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tó bá ní etí méjì pé nǹkan tí bàbá yìí rí nígbà yẹn, bàbá yẹn ò ṣì rí. Bàbá yẹn kò ṣì rí. Yes, wọ́n rí nǹkan tí wọ́n rí. Àmọ́ ó kàn jẹ́ pé àkókò yẹn ò tíì tó ló ṣe rí bẹ́ẹ̀. Àmọ́ ìwé ìṣíníyè tí ẹ̀mí mímọ́ fún mi nípa mátà náà wọ́n fi ní kí n jáde wá kí n wá sọ. Ó dàbí ẹni tó sùn tó wà lójúran. Ní ojúran ó wá rí ẹnìkan, nígbà yẹn ayé dúdú, kò sí nǹkan kan, kò tí ì sí naked fire. Ẹni yẹn wá sùn lójúran, wá rí ẹnìkan tó mú ìṣáná báyìí. Ẹni yẹn wá lọ sí ibi ilé tí wọ́n kọ́, ilé tó kọ́ tó rẹwà. Ẹni yẹn kàn ṣá ìṣáná yẹn, ó kàn dẹ̀ fi sí ilé yẹn, ní ilé yẹn bá jó. Bí ilé yẹn ṣe jó, ẹni yẹn wá jí, ó wá pe gbogbo àwọn ọmọ ẹ̀, ọmọ àtọmọ àti gbogbo wọn pé òun sùn òun lálàá, wọ́n dẹ̀ mọ̀ pé bàbá àwọn ò kì í purọ́. Òun sùn òun lálàá o, òun rí naked fire o, ó bà nǹkan jẹ́, ó ṣe this, ó ṣe that. Àwọn ọmọ wò pa báwo ló ṣe rí? Àwọn míì ò tí ì rí. Nígbà tó yá wọn come across naked fire, gbogbo wọn bẹ̀rẹ̀ sí sá fún. Lẹ́yìn òrẹ́yìn, àwọn ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí rí àwọn èèyàn tí ò yẹra fún naked fire, tó bẹ̀rẹ̀ sí fi naked fire dáná. Àwọn ọmọ kẹ̀ tó jẹ́ pé wọ́n kàn ń já ewé jẹ, wọ́n kàn ń já nǹkan tútù jẹ. Wọ́n rí pé naked fire kan náà yìí, òun ni àwọn kan fi ṣe oúnjẹ tó dẹ̀ dípò jiná. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí lò, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rí ìwúlò naked fire here and there. Wọ́n wá lọ bá bàbá wọn pé bàbá ẹni naked fire ò dá, ẹ wà àwọn lágbájá ọ̀nà fi dáná yẹn, ẹ wà àwọn tàmẹ̀dò gbogbo ìdọ̀tí tó kó jọ ọ̀nà fi jò. Àwọn dàbí pé onírọ́ ni bàbá yẹn. Títí di ìjọ́ tí àwọn ọmọ yẹn bá rí ìtú tí naked fire tó fi mansions àbí odidi ìlú pa, wọ́n wá wò pé àṣẹ lóòótọ́ ni bàbá àwọn sọ. Exactly ni ìṣípayá àti ìṣíníyè tí Ọlọ́run fún bàbá WF Kúmúyì. Kí ló bí tẹlifíṣàn? Tẹlifíṣàn kọ́ ni ọ̀tá bàbá yẹn, bí ó ṣe ọ̀làjú. Bàbá yẹn ní èmi àti wọn ò ríra rí o, ṣùgbọ́n bí tẹ́mi gbà ni mo ń sọ yìí. Bàbá yẹn mọ̀ pé ọ̀làjú ń gbé nǹkan kan bọ̀ tó máa ṣàkóbá fún gbogbo ọmọ Ọlọ́run tí ò bá kíyèsára. Technology advancement ó ń kó àwọn packages kan bọ̀. Àwọn tí wọ́n sọ fáwọn ọmọ later làwọn ọmọ wa rí pé naked fire làwọn èèyàn fi ń dáná, ó dá ẹ jẹ́ ká máa fi dáná. Technology advancement ẹ jẹ́ ká máa lò TV, satellite, plasma àbí kí náà tún ń pe gbogbo ẹ̀, oríṣiríṣi cable ó ń jáde, ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí lò. Síbẹ̀ nígbà tí ó bá di àkókò kan, ìṣẹ́ra ẹni tí bàbá yẹn sọ ní àkókò tí ò tí ì ní ìdí, ìṣẹ́ra ẹni yẹn gbogbo wa lá ń padà bọ̀ wá ṣẹ́ra yẹn ní àwa tí àkókò yẹn bá ní ayé. Nítorí wípé ohun tí ó máa padà ṣẹlẹ̀ inú advancement in technology ló máa gbàdé. Ṣáájú àwọn àkókò tá a lè pè ní bóyá ọ̀làjú àbí nǹkan kan tí ẹ̀ ti di ayé ni Bíbélì ti wà. Nínú Revelation orí 13 ẹsẹ̀ 22, Revelation 13:8, ó ní ìní ọgbọ́n gbé wà. Ó ní ẹni tí ó bá ní òye kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà, nítorí iye ènìyàn ni. Iye rẹ̀ náà sì jẹ́ 6,400. Here is wisdom. Let him that hath understanding count the number of the beast, for it is the number of a man, and his number is 666. Níbi tí advancement in technology dé sí, tó bá ní ẹranko náà máa ní nọ́mbà, kò lè yá ẹnikẹ́ni lẹ́nu nítorí gbogbo wa láti ní nọ́mbà. Gbogbo wa láti ní nọ́mbà. So kò lè yà wá lẹ́nu pé a beast is coming and this beast will have a number and the number will be 666. Nígbà tí ayé ò tí ì mọ ibi tí ayé ń lọ ni Bíbélì ti sọ nípa digital. That is digitalization. A life that depends on number. Digitalization. Even way before analog. Ni Bible ti sọ. So ìṣẹ́ra ẹni tí bàbá yẹn sọ nígbà yẹn tó dàbí pé kò wúlò,
by the time advancement in technology tó bá dé ibi tó ń lọ à ń padà bọ̀ wá sẹ́ra yẹn o gbogbo wa ń padà bọ̀ wá sẹ́ ara yẹn ó lè mọ̀ yá lọ́la ó lè mọ̀ yá lógún ọdún ó lè mọ̀ yá ní 100 years àmọ́ a máa sọ sílẹ̀ bíi pé ọ̀la ló máa dé ni everybody tó bá jẹ́ ọmọ Ọlọ́run tí ó fẹ́ bá Kristi jọba ìṣẹ́ra tí wọ́n sọ ń gbà yẹn tó dàbí pé kí ló dé à ń padà bọ̀ wá sẹ́ra yẹn nítorí nígbà tí ẹranko náà bá dé máàkì tó máa gbé wá digitalization advancement in technology ọ̀làjú ló máa bá wa o ó ní èmi ò dé bí olè lóru dídé tó máa dé bí olè lóru kò ní ṣe pẹ̀lú pé àkókò tó máa dé nìkan ó ní ṣe pẹ̀lú pé gbogbo nǹkan máa ṣẹlẹ̀ níṣẹ̀lẹ̀ pé and so what we are so used to dig it so kí la máa bẹ̀rù fún we are so used to dig it kí ló máa bà wá lẹ́rù mo ní nọ́mbà wọn wá gbé nọ́mbà kan jáde wọ́n pè ní nọ́mbà ẹranko ní àkókò yìí ọmọ Ọlọ́run tí kò bá kíyèsára ẹ wo nǹkan méjì tó pè níbẹ̀ yẹn ó ní níbẹ̀ ni ọgbọ́n wà àti ẹni tó bá ní òye if you lack wisdom tó dẹ̀ lack òye understanding nítorí èdìdí ni bí Ọlọ́run ṣe fi èdìdí tó fi di àwọn tó jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹranko yẹn ń bọ̀ láti fi èdìdí dí àwọn kan ẹni tó bá dẹ̀ ti gba èdìdí yẹn that is all taking the digit is pay your allegiance your loyalty to the beast ìṣẹ́ra yẹn ẹgbà yẹn ni ayé ṣe máa mọ̀ pé bàbá yẹn tètè rí tipẹ́tipẹ́ bàbá yẹn tètè kébò sí ẹ̀ tipẹ́tipẹ́ pé kí ní tọ́làjú gbé wáyìí ẹ jẹ́ ká kíyèsára kì í tí ì ṣòun ó ń dàgbà bọ̀ ni ṣé wá rí kì í tí ì ṣòun ó ń dàgbà bọ̀ ni àwọn púpọ̀ nínú ọmọ Ọlọ́run pàápàá máa sọ títí tó máa fi dé bá wọn ẹ jẹ́ ká kíyèsára ó ní ìní ọgbọ́n gbé wà ó ní ẹni tó bá ní òye kó ṣírò iye tí ó wà ní ara ẹranko náà wà á nílò ọgbọ́n wà á nílò òye wisdom and understanding for you to be able to count but it's going to come as needed á dàbí nǹkan nílò á dàbí nǹkan tó kàn síbẹ̀ Ọlọ́run á máa kìlọ̀ fún àwọn ọmọ tiẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìṣẹ́ra yẹn máa pọ̀ ìṣẹ́ra yẹn máa strong gan Bíbélì ti kọ àkọsílẹ̀ mi ò lè tún kọ ìwọ náà ò lè tún kọ ṣùgbọ́n bẹ́tà kájọ pa ọkàn wa pọ̀ ní àti ìsìn ọ̀làjú tí bàbá ẹ̀ ní ẹ sá fún inú pákéjì ọ̀làjú yẹn òun náà ni ìṣẹ̀lẹ̀ wọ̀nyí máa gbàdé ẹ jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká kíyè sára gidigidi mi ò sọ pé ó yá lọ́la mi ò sọ pé ó yá lógún ọdún àmọ́ ṣé mo yẹ ọdún tí Nóà tó fi pariwo pé òjò ń bọ̀ òjò ń bọ̀ òjò ń bọ̀ ẹ jẹ́ ká máa pa tí n bá pariwo tèmi títí tí mo dàgbà tí mo dògbó tí mo lọ àwọn tá a bá fariwo yẹlé lọ́wọ́ ẹ jẹ́ káwọn náà máa pa ṣùgbọ́n nǹkan tá a máa mọ̀ ni pé ìran tèmi ò dákẹ́ láti kìlọ̀ pé ẹni tó bá fẹ́ bá Kristi jọba ò gbúdọ̀ gbọ́n kò ní ọgbọ́n kò ní òye láti ṣírò nọ́mbà tó wà ní ara ẹranko náà ayé nọ́mbà làwọn ayé o.